Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi, ó lágbára o. Eléyìí ga ó pọ̀ o. Wọ́n ní ṣe ni Mariam. Wọ́n ní Mariam. Wọ́n mà ló ti Naomi ṣubú lánàá. Wọ́n ní ṣe ló lọ, ó kàn ti ṣubú níbi tó fẹ́ jáde. Ó ti sọ pé yẹ̀ ṣe bó máa jáde, ṣe bọ́wọ́ òun máa tẹ̀. Wọ́n ló kàn ṣe bọ́ síta báyìí. Àmọ́ ibi tán ló ń lọ. Ó ṣe ní Mariam kọ́lọ́run kó gbà wá lọ́wọ́ ẹni tó ń ṣọ́ ẹni tá ó ṣọ́. Kọ́tà gbọ́ ní pé ṣe ni ó ti ṣubú àfi lójijì ni. Wọ́n ní Ọlọ́run tó yọ Naomi ní pé kó fi orí gbá ògiri, kó dẹ̀ wà unconscious. Ọlọ́run tó yọ nìyẹn. Pé ṣíṣubú tó ṣubú báyìí, pẹ́sẹ̀ ẹ̀ kan ni. Lẹ́sẹ̀ ẹ̀ dá kò lè dìde. Ló pariwo tó. Wọ́n ní kábíyèsí ò sí nílé ńgbà yẹn. Torí bá ṣe ń gbọ́ ni pé kábíyèsí ní tóun bá dé, òun la fi mọ̀ pé kò sí kábíyèsí láraǹdì. Wọ́n ní wọ́n ṣe pé kábíyèsí ní Mariam ó ti Naomi ṣubú o. Ó ti ń sìn ẹsẹ̀ ti kàn. Kábíyèsí ní kó tètè bá òun gbé lọ sí hospital. Wọ́n ní bó ṣe gbé lọ sí hospital ni. Parọ́pọ̀. Wọ́n ní kò fi kan pé méjì. Ó di lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ hospital. Wọ́n ní bó ṣe dé hospital, ó bá Naomi tó ń treat ẹ̀ tí Naomi ń ké gidi gan, tó ń kérora. Tí Naomi ń kérora, wọ́n ní bí Parọ́pọ̀ ṣe wá bú sẹ́kún. Wọ́n ní bí Parọ́pọ̀ ṣe bú sẹ́kún nìyẹn. Ọlọ́run má jẹ́ arógun ẹkún o. Wọ́n ní bí Naomi ṣe ń ké ní Parọ́pọ̀ ké. Ó ní bàbá, nǹkan tí òun rí. Ó ní many people bá òun rí. Sọ́fánẹ́sì tóun ti sọ́fà ní ààfin yẹn ó pọ̀ jù. Ohun yìí kan náà ní gbogbo ìgbà. Tó ń gbógun tòun ní gbogbo ìgbà. Òun ò ní fọkànbalẹ̀ láàfin ní gbogbo ìgbà. Nítorí pé òun nífẹ̀ẹ́ ọkọ òun. Òun ṣe ìtakò pé òun á dúró tọkọ òun. Bẹ́ẹ̀ ni, ó ní torí náà, ó ní Parọ́pọ̀, ó ní nǹkan tí òun wá ṣe láàfin, tọ́lọ́run òun wá ṣe láàfin pé òun ti fulfill o. Ọmọ tí Ọlọ́run rí kó wá bí fún kábíyèsí láàfin, òun dẹ̀ ti achieve òun ti bí fún kábíyèsí o. Kí ló tún kù wọ́tẹ̀ sí pé kán jẹ́ pé tóun bó ṣe kúrò lọ hospital pé ilé àwọn làwọn ń lọ kọ́wọn jẹ́ kóun kúrò láàfin. Àkúrẹ́ ni kókó póun padà ibi tọ́kàn wá ti balẹ̀. Ní tóun fi wà láyé yìí, tóun mí. Tọ́lọ́run yé dáhùn ẹ̀mí òun sí. Pé òun ò lérò pé òun máa tún padà sí ààfin yẹn o. Pé títorí náà kí kábíyèsí kí Parọ́pọ̀ tètè mọ̀ báyìí pé bóun ṣe ń kúrò níbí báyìí, Àkúrẹ́ ni òun ò lè padà sí ààfin yẹn mọ́. Wọ́n ní bí Parọ́pọ̀, wọ́n ní nǹkan tó mú Parọ́pọ̀ sunkún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ lánàá ni. Parọ́pọ̀ ní Queen Naomi my dear, láti ilẹ̀ ọmọ ló jẹ́ fún mi. Láti ilẹ̀ ó mọ̀ pé ìfẹ́ òtítọ́ mo ní sí ẹ. Ó dàbí ọmọ, mo mú ẹ gẹ́gẹ́ bí ọmọ. Ó ń ṣe ìyàwó ọmọ mi ló jẹ́. Ìyàwó ọmọ mi dẹ̀ tún ní ẹ pẹ̀lú. Pé ṣùgbọ́n ìfẹ́ tóun ní sí ẹ, ìfẹ́ ọmọ sí bàbá lòun ní sí ẹ o. Pé ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ tó ń sọ yìí, ó ga lága jù. Wọ́n ní bí kábíyèsí ṣe wá pé bàbá ṣe pé kábíyèsí
tẹ́tí kó gbọ́ ohun tí ìyàwó ẹ̀ sọ. Ó ní tóun bá ti bá òun to ẹsẹ̀ yìí ìtàn tóun ti fẹsẹ̀ yìí lélẹ̀ kí kábíyèsí gbàgbé pé Queen Naomi lòun ń bọ̀ ní ààfin. Ó ní ilé òun ló ń lọ, kò dẹ̀ sí nǹkan tó lè yiri ẹ̀ wò. Ó ní ṣùgbọ́n bóun ṣe wà yìí, ó lóun àti Queen Naomi òun yìí ń bẹ̀ ọ́, ọmọ yẹn kí ó jẹ ìrora. Pé ìrora tóun ń jẹ nílé kábíyèsí bó ti pọ̀ jù. Wọ́n ní kábíyèsí wá pe Naomi. Thank God pé kò wà unconscious. Ó sọ̀rọ̀, ọ̀rọ̀ ẹnu ẹ̀ já gerege bó ṣe wá pe Naomi ní bẹ́ẹ̀ ni kábíyèsí. Kábíyèsí ní Naomi kí ni nǹkan tóun gbọ́ tó ń sọ lẹ́nu. Ó fẹ́ kúrò ní ààfin, ó padà sílé. Ìwọ tó jẹ́ pé àsìkò tí tó nífọ̀n tó ní èékánná nínú ààfin, òun ló wá ń sọ ọ̀rọ̀ ìsọkúsọ nìyẹn o. Ó gbé ọ̀rọ̀ yẹn mì láyéláyé. Mary àti ẹ̀ ṣubú, ó wá kán lẹ́sẹ̀. Torí Mary ló fẹ́ fi kúrò láàfin. Ṣé o mọ̀ nípa àdúrà tí gbogbo wọn gbà pé ṣùgbọ́n òun ò ní gbà pé instead tó máa fi kúrò láàfin àwọn náà máa kúrò láàfin. Mo ní I pray o pé tóun bọ̀ pé tóun bá dé òun á rí sí gbogbo. Wọ́n ní meanwhile Parọ́pò ti lé Mariam dànù kúrò láàfin ní immediately tọ́rọ̀ ṣe Naomi lọ sí hospital. Wọ́n ní Parọ́pò tẹ̀ tí dé hospital ló ti ní yá àfihàn pé kán bá òun ti dànù. Wọ́n ní pẹ̀lú ìbínú pẹ̀lú gbogbo èrè Parọ́pò pé àwọn security pé kán mú Mariam kán tì síta. Pé kán tì síta torí kò wúlò láàfin kíkọ́ tó ń wá láàfin wọn ò mọ̀. Wọ́n lé more than accountable pé Mariam ò lọ pé kán bá òun ti dànù. Wọ́n láwọn security ti Mariam síta. Wọ́n ní kò gbọ́dọ̀ wọ géètì, kò gbọ́dọ̀ wọnú géètì wa. Wọ́n ló wà outside géètì báyìí bó ṣe sọ ọ́ bá ṣe gbọ́ pé Parọ́pò pé Mariam lóhun òun ò ní lọ fún Naomi. Parọ́pò ó ìṣọkọ òun. Ó dìgbà tí kábíyèsí bá dé, kábíyèsí lè final say ìwọ kẹ̀ ó lè lóhun kúrò nínú ilé ọkọ òun. Wọ́n ní Parọ́pò wá sọ fún pé bí ìwọ ló ní kábíyèsí bẹ́ẹ̀ mo bí nǹkan mi. Ìkan ṣẹlẹ̀ nínú ẹ̀ òun láṣẹ lórí nínú ààfin. Tọ́mọ wọn ò bá ti sí nílé, àwọn ẹ̀gbọ́n ẹ̀ tó bá ti around, òun dẹ̀ lòun wà ní in charge. Ṣé tí ó yẹ kí n sọ kankan fún ẹ? Àwọn ẹ̀gbọ́n kábíyèsí tó wà láàfin, àwọn náà máa take charge. Kóhun gan tó yọjú, òun kàn máa guide wọn ni. Ẹ ṣe báyìí o, báyìí ni kẹ́ ṣe o, kí kábíyèsí tó dé o. Wọ́n ní nǹkan tó òun lòun la láṣẹ inú ọgbà yìí, nínú ààfin. Wọ́n wá sọ pé tí kábíyèsí bá dé, òun ló láṣẹ pé kò sí problem. Ó dìgbà náà nù. Ibi tó máa wà nìyẹn títí kábíyèsí máa fi dé. Ṣùgbọ́n ò lè wọnú ààfin yìí, àṣẹ tòun máa fi lè lọ. Wọ́n ní kí kábíyèsí tó pé Parọ́pò tó lè lọ sí ibi tí ó ti lè lọ wo Naomi lọ hospital ní Parọ́pò ti ṣe yẹn pé kò gbọdọ̀ wọlé mọ́. Now wọ́n ní kábíyèsí Parọ́pò sọ fún kábíyèsí sórí gbogbo nǹkan tí mò ń sọ fún ẹ. Òun ti Mariam síta ò kóhun tó máa bọ̀ níbí. Mo sọ fún ẹ pé kò sí bí Sátánì ṣe lè sọ pé òun fẹ́ gbógun tó fẹ́ ṣe tó bá borí ọmọ yìí. Kò lè borí Sátánì wọn mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n wọn kò lè accountable wọn lè borí Naomi. Ó fẹ́ pa ọmọ fún mi. Wọ́n kàn kò sí nǹkan tó máa ṣe Naomi. Mo sọ fún ẹ pé bá lọ fún ìyàwó orogún, ìwọ lọ fẹ́ obìnrin. Ṣé ìwọ rí mi pé mo fẹ́ obìnrin lẹ́yìn ìyá ẹ̀? Tí ó bá jẹ́ pé ìyá ẹ̀ kú, òun ló mú òun tóun fi lọ fẹ́ ìyàwó mi. Pé ìyá yín tó kú ni, òun ló jẹ́ kó òun lọ try ẹ̀. Pé
pé torí láìkú ẹ̀kìrì ẹnìkan fàáwọ̀ ẹ̀ ṣe gbẹ̀du òun lòún fi ṣe ìyàrin ṣe, ṣùgbọ́n ikú wá ṣòjóró, ikú ò jẹ́ kó rí ìyàwó òun pẹ́, ló ṣe lọ fẹ́ ìtọ́hún náà fẹ́ yìí tó bá lè lálejò fóun. Àsìkò ti tó gẹ́ tóun náà máa sọ fún pé ṣé ìyàwó wa ní priority? Kì í ṣe ìyàwó túláàsì kan ni ló ń fúnyàn ní ẹ̀mí gígùn, àbí òun ló ń tọ́jú ẹ̀mí èèyàn. No! Pé wọ́n bọ́ sí kàtàǹgìrà, òun máa dá dúró ni. Ọlọ́run á dẹ̀ wà pẹ̀lú òun. Pé ṣùgbọ́n Queen Naomi kò sẹ́ni tó lè fi bá òun ṣeré. Kábíyèsí wa ní bàbá ẹ bá mi bẹ̀ ẹ túbọ̀ bá máa bẹ̀ Naomi pé tóun bá dé. Pé Naomi má try o. Ó ti gbìrẹ̀jẹ̀ jígẹ̀ ní ààfin. Ìwọ ni second in command òun. Mo fọlọ́run bẹ̀ pé instead tó sọ pé ò lè dúró sáàfin, Mariam ẹni tó disturb ẹni ò ní dúró sáàfin. Ẹni tó lérò pé ó fẹ́ lọ òun ló máa lọ fún un. Kò sẹ́ni tó máa lọ fún un. Wọ́n ní kábíyèsí wa bẹ̀rẹ̀ sí ní bẹ̀ Queen Naomi. Wọ́n ló bẹ̀ níbi tí wọ́n ti ń bẹ̀bẹ̀ tó ti máa gbọ́. Ṣóyè wá. Ẹ ṣé ẹ̀yin èèyàn, ẹ bá share, kẹ́ bá like, kẹ́ bá subscribe, kẹ́ bá fi túkù sí comment section. Ẹ ṣé bẹ̀ ṣe tẹ́tí sí wa. A máa mú ìtókò wá fún yín. Ẹ ṣé.